kábíyèsí olúwo kábíyèsí olúwo gbogbo yánmọyànmọ tẹ́ ń ṣe lórí nẹ́ẹ̀tì yẹn tó gẹ́ ẹ̀yin náà lẹ ní ọba ọ̀jájá wọn kì í ṣe yorùbá ṣé gbogbo ìranù tẹ́ wá ṣe lórí nẹ́ẹ̀tì tẹ́ fi adé orí ṣe lórí nẹ́ẹ̀tì tẹ́ fẹ́ dójú tilẹ̀ yorùbá wọ́n tiẹ̀ ti dójú tilẹ̀ yorùbá pátápátá ẹ̀yin náà sínú ọba tó dá nílẹ̀ yorùbá ṣẹ́yìn nìkan lẹ máa kọ́kọ́ jẹ́ mùsùlùmí ni kẹ́yìn ó tó gorí àpèrè àwọn ọba tí wọ́n ń ka kéwú lórí ìdúró tí wọ́n sì sòkè àlùkùránì lórí ìdúró wa tán sì jọba wọn ò dá àwọn èèyàn láàmú tó yìí kẹ́ ẹ tó kúrò nílùú èbó ní Canada tẹ́ ẹ fi wálé ẹ mọ̀ bọ́ bá ń lé ni ṣé tí a bá rí ìkan kó máa ṣe bíi tiyín yìí ṣọ́ba ó wù yín ṣe nígbà yẹn ṣọ́ba máa wù yín ṣe kábíyèsí olúwo ẹ má ṣe bí bóyá ẹ dójú ti ọ̀jájá o ara yín lẹ dójú tì ẹ kàn ń forí adé wọ́lẹ̀ kiri kò sì lè dùn mí fún yín bó bá ti jẹ́ pé obìnrin ló fà yín fún bàbá Kàbírù ẹsẹlẹ́nsì Arẹ́gbẹ́ṣọlá obìnrin ń fa èèyàn fún yín wípé kẹ́ ẹ fi jọba ẹ sì fi jọba ẹ mọ́tì tẹ́lẹ̀ kò mú gá kò mú go wá ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ló ìjọba sáwọn náà sì ní tó wá ń dà láàmú lónìí ṣó yẹ kírú ọba bẹ́ẹ̀ wà ní láàrin ìlú bàbá Wàzírì ẹ mọ̀ fàgbà yín wọlé gan o ẹ̀yin àti ìgbìrà tẹ́ ẹ fi jẹ Múfútí níwò ẹ wọ́n ń ṣe rádaràda ẹ ń kìlọ̀ fún Olúwo ẹ ń kìlọ̀ fún bàbá wa nìbàdàn ìpè kan ṣe ẹ̀sìn ìsìláàmù o kán mọ̀ bọ́ dá sí gbogbo gbá kán mọ̀ dá sáwò kán wo ti bàbá wa Àwùjalẹ̀ tá ń sọ fún yín pé bàbá wa Àwùjalẹ̀ kọ́lọ́mbà wa foríjìn bàbá dáadáa kìrìsìtẹ́nì wà nú ọmọ wọn ò rí ẹ sọ di mùsùlùmí kan tó kú kódà oníṣẹ̀ṣe wà nú ọmọ wọn ṣé yẹn wá ní kí bàbá oníbàbá mọ́ lọ àlìjánnà ni bí bàbá ṣe kírun títí tó ikú ṣẹ́yìn lẹ ṣí kọ́kọ́rọ́ àlìjánnà fún ni àbí ẹ̀yin lẹ máa dájọ́ fún wọn bàbá wa Olúbàdàn ọba gbogbo ayé ni ọba gbogbo ilẹ̀ Yorùbá náà ni kí lẹ̀ ń sọ yìí yóò bó nífá ṣe yóò bó ní Kùránì ṣe yóò bá oníkìrìsìtẹ́nì ṣe ẹ̀yin kọ́ lẹ máa pariwo ariwo lèmi rí tẹ̀ ń pa kiri tẹ̀ ń ṣẹ̀sìn ara níwo yín yẹn nìkan ni wọ́n ń jẹ Múfútí èyí gbìrà tẹ́ ẹ fi jẹ Múfútí òun náà jáde ó bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ ẹ̀yin náà wọ́n jẹ ọba tán ẹ̀yin wá ń firú bàbá wa nìbàdàn wé Olúwo ńjọ́ olólùwò kírun ọ̀sán ní sojú yín irun àṣùbà àsókì ń sojú yín bàbá èmi ti kìlọ̀ fún yín tẹ́lẹ̀ pé ńgbà kábíyèsí Olúwo ti jáde tó ti bẹ̀rẹ̀ sí ní sọ pé kí ni kábíyèsí Ọ̀jájá ń ṣe pẹ̀lú ìyàwó òun lóòtẹ́ẹ̀lì ta ni ìyàwó ta ni kábíyèsí ta ni ìyàwó ta lolúwo ṣóhun ọmọ adóyàwó oníyàwó ṣóhun ọmọ adóyà oníyà obìnrin gbé ọkùnrin fún yín pé kẹ́ ẹ sọ́dọ̀ba bàbá Kàbírù ẹsẹlẹ́nsì Arẹ́gbẹ́ṣọlá ààrẹ kí ló dé ẹ wá ń dà wá láàmú ẹ júwe bí ẹ ti wá náà ẹ fi yan jọba kò jẹ́ lẹ̀ Yorùbá ó gbádùn ẹ fi yan jẹ Múfútí kò jẹ́ káwọn àfa ó gbádùn Wàzírì náà ìyẹn náà ń pariwo ẹ̀kọ́ ń polówó ẹ̀kọ́ lórí nẹ́ẹ̀tì wọ́n wá sọ orí nẹ́ẹ̀tì dìdàkudà
ṣó lérò pé kábíyèsí Olúwo ṣé lérò pé ẹ fẹ́ fi kábíyèsí Ọ̀jájá ṣẹ̀sín ni ẹ̀yin lẹ ṣẹ̀sín Awórò lónìí mo sì sọ mo ní kán bá wa fojú wo fọ́tò tẹ́ ẹ gbé jáde ẹ wá lọ ṣe fọ́tóṣọ́ọ̀bù ẹ gbé jáde ǹjẹ́ ẹ̀yin mọ bí ìyàwó yín ṣe kú òlù mo sì ti sọ tẹ́lẹ̀ kémi ò tó rí kásẹ̀tì yìí o kán tó jù sí mi torá wà lórí ẹ lọ sórí tí sista Maureen tó bá jáde fún yín kábíyèsí Olúwo àfi kẹ́ ẹ fi orí ìtẹ́yìn ẹlẹ́ẹ̀lẹ́kẹ́ sápò òní lórí ọ̀rọ̀ ọmọbìnrin tẹ́ ẹ gbé jáde ǹjẹ́ ẹ mọ àwọn ẹni tán dáwó fún tó fi rówó pléènì tó fi lọ ọmọbìnrin yẹn ń káàkiri ni ìyálájé tó ń perí yẹn ìyálájé ní òun ò gbà kó kọ́kọ́ rẹ̀ lẹ́ẹ̀lẹ́ ó lọ bá ìyálájé kan ni ìyálájé tó sì lọ bá wípé kó gbà òun lẹ̀ kó jọ torí Ọlọ́run ìyẹn tó ń patẹ́tù fún ni pé kó padà sọ́dọ̀ ọkọ rẹ̀ wọ́n ń kọ́ ọba ó sì lóun ò lè padà wọ́n bá ló dáa náà kò burú kò lè ráyè gbé lọ́dọ̀ àwọn kó lọ bá àwọn ẹni tó tún ju àwọn lọ wọ́n sì júwèé lé fún ọ nítorí kò síbi tóun ó sùn odidi 5 months lọmọbìnrin yẹn ń káàkiri kí pílátífọ́ọ̀mù Maureen kó tó dá owó tí wọ́n fi sanwó pléènì fún arábìnrin yẹn tí òtẹ́ẹ̀lì tó sùn pílátífọ́ọ̀mù Maureen ló gbàálẹ̀ pílátífọ́ọ̀mù Maureen ìyẹn sista Maureen yẹn ọpẹ́lọpẹ́ rẹ̀ lára ọmọ yìí ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ìníyàwó Olúwo fi kú òǹlù eléyìí gan ẹ pé Olúwo ní mùsùlùmí ńjọ́ olóṣò yìgì fún èyí tí ń bá sùn mọ́ lábẹ́ ṣoṣo yìgì fún wọn ni bàbá Wàzírì tẹ́ wọ́n fi Olúwo tẹ́ ní ká máa wo àríkọ́ṣe Olúwo Ọlọ́run má jẹ́ kí ọba alẹ̀ Yorùbá kan kó wá àríkọ́ṣe Olúwo láyé Ọlọ́run ò ní jẹ́ kó ba ilẹ̀ Yorùbá kankan kó wo àríkọ́ṣe ara Olúwo kí la rí kọ́ lára Olúwo àkọ́ nǹkan kan àrí àwọ̀ ọba lára Olúwo tẹ́ wọ́n ń fojú àwọn ọba ráre kiri ilẹ̀ tẹ́ ń fojú àwọn ọba káàkiri ilẹ̀ lẹ́tẹ̀ fi ráre kiri ilẹ̀ kábíyèsí Olúwo kẹ́ ẹ tó jọba kẹ́ ẹ tó rí arábìnrin abiyin léèrè ń bo ẹ ti rí kójúmọ́ bá tì yín wípé ẹ gbọ́dọ̀ jọba láì níyàwó ẹ̀ sì fẹ́ mú ya arúgbó tó fà yín lé bàbá Arẹ́gbẹ́ṣọlá lọ́wọ́ ẹ fẹ́ mú lọ hàn yí pé lẹ fẹ́ fi ṣolórí ṣé ẹ gbà bẹ́ẹ̀ ẹ mọ̀ tó ń da wúmà yẹn ni ẹ da wúmà yẹn ni but still náà arábìnrin tún wọbẹ̀ tán ẹ tún paná ṣúkú wúmà yẹn mọ́ bẹ́ẹ̀ ni ọmọbìnrin yìí wá ká yín mọ́ ẹ sì lọ́ba ń ṣerú ẹ̀ ẹ fẹ́ fira yín ṣẹ̀sìn kábíyèsí Olúwo mo ti ní ẹ mú púrúfù tó dáa jáde tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí rere tó bá ku irú ẹ̀sìn ìsìláàmù ara kábíyèsí Olúwo ìní ìsìláàmù wà láìtàláì kéèyàn sì kúkú mọ̀ ṣe ó pè Ọlọ́run má jẹ́ kí ọba ilẹ̀ Yorùbá kankan worú ẹ̀sìn ìsìláàmù tó Olúwo ń ṣe kó lóun ó ṣe torí mi ò rẹ́sìn lára kábíyèsí Olúwo wóróworó ní í ṣe kiri wọ́n rán kí ló dé ẹ̀yin lẹ́ẹ̀kọ́kọ́ jọba ni ṣẹ́yìn lẹ máa kọ́kọ́ jọba ni gbogbo ìlú tẹ́ ẹ gbé ní diaspora gbogbo wọn mọṣẹ́ tẹ́ ń ṣe ní Germany yìí wọn ò dákẹ́ wọn ní ta ni Olúwo l'Amẹ́ríkà ní Canada ní gbogbo ẹ̀ kí ló dé kí ló ń ṣẹlẹ̀ ṣé dandan ni ẹ jẹ́ ìlú ó sinmi ẹ̀yin lẹ́yìn lé lórí Ṣàngó ẹ ní bàbá yín ní Ṣàngó ẹ sì tún ní bàbá yín náà tún ní àlééfà àwa mọ bàbá mélòó ló bí yín bàbá yín ní Ṣàngó
ẹ̀yin lẹ ń rólédè Ṣàngó ẹ sì gbọ́dọ̀ ju bàbá lọ ni then kábíyèsí Ọ̀jájá ti jù yín lọ nìyẹn tẹ́ ẹ bá fọjọ́ orí ju kábíyèsí lọ òun náà jù yín lọ nù lọ́nà kọ́nà ẹ gbàfẹ́ ni tọ́lọ́run bá gbà fún fẹ́sí kíláàsì nǹkan kíláàsì tẹ́ ń wá yẹn ẹ lè rí ó ti oyè láàrin ìsìláàmù ta ló fẹ́ fún yín ní oyè ta ló fẹ́ pè yín ní nǹkan kan nínú oyè ṣé rọ́tẹ̀ ń pa kiri Saudi ẹ̀yin kan ẹ̀ ń du ti Saudi ẹ̀ tó ń du oyè ti ìbílẹ̀ kí ló dé ẹ jẹ́ kí ìlú ó sinmi tójú ò bá tì yín ojú ń tara àwò ojú ń ta àwọn ẹni tó sí tẹ́tẹ́tẹ́tẹ́ gbé tí ò bá sí ti adé ni ó yẹ kán fi ẹgbà àtòrìn tó dáa kán fi mú ikú ò nínú ibẹ̀ yẹn adé orí ni wọ́n ń wo bàbá Kàbírù ẹsẹlẹ́nsì Arẹ́gbẹ́ṣọlá ẹ ti ṣì ọba jẹ́ o eléyìí ti bu yín lọ́wọ́ ẹ ti ṣì ọba jẹ́ o obìnrin gbé èèyàn fún yín ó ní ẹ sáà ti fi kẹ́ ẹ fi ṣe ọba ní dandan ẹ máa gbọ́ o èmi kí mo sọ ẹ wọ́n lẹ bíyàwó yín ṣe kú òǹbẹ torí kẹ́ ẹ lè bá a bá kábíyèsí Ọ̀jájá lórúkọ jẹ́ ẹ wá ní ẹ ó lọ báyàwó yín òtẹ́ẹ̀lì ibo èlò la fi ná dájọ́ lórí nẹ́ẹ̀tì tán fi sanwó òtẹ́ẹ̀lì fún ìyàwó yín kábíyèsí Olúwo ẹ lójútì aláìlójútì ni ẹ ẹni tó bá bú mi sí comment section wàláì ó búya rẹ̀ onítọ̀hún èso ọmọ Yorùbá gidi kábíyèsí Olúwo ẹ̀ sínú ọba ẹ kàn wá fira yín ṣẹ̀sín ni a lè ti torí tiyín káwá mọ́ ní káwọn lọ́balọ́ba ọmọ ṣe fàájì wọn ayé tá a wà yìí ọ̀làjú ti dé ìlú Mọ́kà gan kò dàbí 1960 wọ́n ti tún ṣe fàájì ni ọmọ King Saudi gan ó gbé bàbá ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ó lóun lòún fẹ́ ṣe ó yá bó ṣe wà nìyẹn ó dẹ̀ ń la ojú Saudi kò fẹ́ wà lójú kan náà mọ́ báwo la ṣe wá lè ní káwọn ọba wa jókòó sójú kan náà kò lè ṣeé ṣe ẹ jẹ́ kán gbádùn ara wọn ẹ bá wa gbọ́n tí ọmọbìnrin yìí ń sọ lẹ́nu kò síbi tí ó yà sí wọ́n lé arábìnrin ni kó tó di pé wọ́n wá fà á lé pílátífọ́ọ̀mù Maureen ń ló ti ráàánú gbà dórí pásítọ̀tù dórí gbogbo ẹ̀ ọpẹ́lọpẹ́ Maureen ló ṣiṣẹ́ yẹn láti iye ọdún yìí tọmọbìnrin yẹn wá ti lọ ó wá rí nǹkan tó sọ Sọ́jájá ó rí nǹkan míì náà tẹ tún lè tún fi bàjẹ́ ó wá ní ẹ the time was sleeping ó tún the same Ọ̀jájá he was talking ẹ̀yin nìkan náà ń lé ni ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ní ìmánì ọmọ yìí sì lóhun ò rí bí èèyàn tí máa kígbe pé they are pursuing me ọba tiyín náà la rí tẹ̀ ń sọ pé yes credit card ṣótán bàbá Wàzírì ọlọ́mọdé kọ́ ẹni ọba kankan wúrú wàrú kábíyèsí Olúwo ọlọ́run ò ní jẹ́ ẹ lọ wábi jókòó sí ẹ ń dójú ti àwọn bàbá alálùbáríkà tó wà níwò ẹ̀yin tẹ́ ẹ dàgbà tẹ́ ẹ lò làákàìsí ọ̀rọ̀ gbésí ayé Olúwo àti Mufti tẹ́ ẹ jẹ́ kí ló dé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ń ṣe rádaràdá kiri lẹ́lẹ̀ lórí nẹ́ẹ̀tì ìsìláàmù tó Olúwo gbà ṣerú ẹ̀ lẹ́fẹ́ kọ́pọ̀lọpọ̀ ó gbà ní ọlọ́run ò ní jẹ́ ǹjẹ́ olóso yìí ṣé bọ́ máa wúsá tó fẹ́ yẹn náà tipátipá náà ló èso yìí díẹ̀ ṣé kò máa tó bọ́bìnrin mi sùn mọ́ lábẹ́ńbẹ́ ń tọ́jú ọmọ yẹn rí kì í ṣe kékeré o olóbìnrin kan tí mo sọ fúnjọ́ kan mo níṣẹ́ arábìnrin n tí ń gbà mọ́ra ń bẹ̀ yẹn kò dáa wọn ò ṣiṣẹ́ síta àìmọye obìnrin ló ti kó sí pálásì yẹn àti tí ó mọ jídó kiri lẹ́lẹ̀ kí ló dé
obìnrin ó máa raṣọ sí yín lọ́rùn yóò máa ṣe gbogbo ẹ̀ ṣé ká lè bá àjò lórí tá ń lo lórí ìyá tá ní by force tá ní by fire by force ẹ̀ ń dojú tì wá Olúwo kábíyèsí Olúwo waziri Mufti Ìgbìrà ẹ̀ ń dojú tì wá níwò ẹ̀ ń dojú tì ọmọ ilẹ̀ Yorùbá ẹ lọ wábi jókòó sí ẹgbọ́n tí arábìnrin yìí ń sọ lẹ́nu ẹgbọ́n tí ń sọ lẹ́nu ọwọ́ ọlọ́wọ́ Maureen ló sáwójọ tí wọ́n gbé ọmọ ìkú òǹlù odidi oṣù 5 lọmọbìnrin yẹn fi ń káàkiri tọmọtọmọ lọ́wọ́ wá lóun ó ṣe DNA ó mọ̀ ìgbà tó rún mọ́lẹ̀ ẹlẹ́ nígbà bá ti ṣe kinní yẹn tán tó rúnrún kúrú ọwọ́ èèyàn kan lọmọ yìí wà tẹ́lẹ̀ ṣé kò ọkùnrin ò bá sùn rí ni ṣé wọ́n lo jábàálẹ̀ ẹ̀ ní Mufti kábíyèsí Olúwo tó wá ní I want to do DNA ìwọ àti ta ni kò jẹ́ wá ò jẹ́ yẹn ò jẹ́ wá ó ṣe DNA ò ṣe DNA ìwọ gan ò wúlò fún wa débi tọmọ rẹ̀ ó wúlò fún yàn débi tá a mọ káyà sókè a mọ wá DNA fún ẹ DNA ta ni. bí kábíyèsí Ọ̀jájá ọba tiẹ̀ bóbìnrin sùn kì í ṣe ntí wọ àjẹkù ẹ ṣíà ó kàn wá fi rẹ̀ ṣẹ̀ sí lásán ó ń pèrè ní wòlíì kinní kan ó ń pèrè lálẹ́fà kinní kan ó ń pèrè ó tún du ọba fẹ́ẹ̀sì níbo wọ́n fi ọ sí nọ́mbà 4 òun jà pátá òun tún bú nọ́mbà 1 òun nàgà lọ mú ṣòro kábíyèsí Olúwo tó gẹ́ waziri ìwò tó gẹ́ Mufti ìwò tó gẹ́ ẹ fi lẹ̀ Yorùbá lọ́rùn lẹ̀ ẹ ṣe débi pé kóòtù gan wọ́n náwó sí pé ẹ gbọ́dọ̀ dún pẹ́ mọ́ lórí ọ̀rọ̀ Mufti ò ṣe Mufti lórí ọ̀rọ̀ ọba yìí gan ẹ wò ó tẹ́ ẹ bá dójú ẹ̀ wọ́n gba adé yẹn kúrò lórí yín ni kẹ́yà tètè kọrí sílẹ̀ Haúsá ẹ lọ́ọ́ rẹ̀ jẹ màjẹ̀núnú yín tẹ́ fẹ́ jẹ. Nonsense. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.